Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́, àwa láò máa wá, ẹ̀yin náà láò máa bá ọ, ikú kò ní wá gbéṣẹ́ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ṣẹlẹ̀ o, gbogbo ọmọ Yorùbá mo mà kí wa kú oríire. Bẹ́ẹ̀ ni, a kí wa kú oríire nítorí wípé oríire lákọ̀tún leléyìí o. Nítorí lára ọmọ Yorùbá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́mi Badenoch, èyí tó wà ní orílẹ̀-èdè UK, ó tún ti jẹ́wọ́ ọmọkọ. Bẹ́ẹ̀ ni o, ó tún ti hùwà ọmọkọ. Ó ti gbé wọn débẹ̀ pé ọmọ Yorùbá àtàtà ni èmi o, mi ò jẹ́ fi ọwọ́ òsì júwe lé bàbá mi. Ó ti jẹ́wọ́ ẹ̀ fún wọn o. Lójú bá ti àwọn ọ̀tá. Bẹ́ẹ̀ ni ojú. Nítorí arábìnrin ìyẹn Kẹ́mi Badenoch ẹ ti mọ ọgbọ́n fìrìfìrì yẹn, ṣùgbọ́n wọn ò láòdù ẹ̀ síta ni. Ẹ fẹ́ mọ ohun tó ṣe? Ó ṣe ohun ìyanilẹ́nu o. Ó jẹ́ kó yé àwọn àjọ oníjẹkújẹ àti àwọn jẹgúdújẹrá èèyàn pé no matter anything tẹ́ lè gbé fún mi, òun sì máa dúró as ọmọ Yorùbá òun sì máa dúró gẹ́gẹ́ fún orílẹ̀-èdè òun pẹ̀lú bó ṣe fi owó tabua tó ṣe fi lọ̀ ọ́. Kódà wọ́n tún fi ipò gidi wọ́n tún fi lọ̀ ọ́ wípé bóyá á tiẹ̀ lè gbabẹ̀, ṣùgbọ́n ó dúró ni ó ní kò sí ohun tó lè ṣẹlẹ̀, màá ì dúró fún orílẹ̀-èdè mi. Irú àwọn olórí tá a fẹ́ lè obìnrin ni o, obìnrin òun ló ṣe irú eléyìí. Irú àwọn olórí tá a fẹ́ rè tí ò ṣe olórí jẹgúdújẹrá. Kẹ́mi Badenoch yìí òun ní first black, ìyẹn obìnrin adúláwọ̀, obìnrin àkọ́kọ́ àti black adúláwọ̀ àkọ́kọ́ tó máa jẹ. Òun ni first black tó máa jẹ leader Conservative Party ní ìlú UK lọ́hùn-ún. Obìnrin yìí ni ó kọ́kọ́ make record. Kò ṣe pé ó make record nìkan fún ọmọ Nàìjíríà, ó tún make record yẹn fún gbogbo ọmọ Yorùbá. Ó make record yẹn fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Ó mú ìwúrí wọlé fún ọmọ Yorùbá débi pé ohun ìwúrí ni lọ́tọ̀ fún gbogbo ọmọ Yorùbá. Ohun ìwúrí ni lọ́tọ̀ fún gbogbo ọmọ Yorùbá. Òun ni first black leader fún Conservative Party ní UK. First black leader kò tún wá ṣe pé first black nìkan, first Nigeria kò tún wá ṣe first Nigeria nìkan, first Yorùbá. Àníkẹ́ lè mọ̀ pé àwọn ọmọ Yorùbá wà talented. Bó dẹ̀ ṣe wà yẹn, àwọn àgbààgbà tó wà ìlọsíwájú fún Yorùbá wọ́n ti reach out sí arábìnrin yìí. Kódà wọ́n ti jẹ́ kó rí pé yes, irú ẹ̀yin yìí ni Yorùbá nation fẹ́. Ẹni tó jẹ́ pé yóò dúró tán, tí ò ní sá, tó lè jẹ́ pé a tún máa mú ìwúrí wọ ilẹ̀ Yorùbá. Àwọn bàbá wa Professor Banji Akintoye ṣe mọ̀ pé irú nǹkan oríire bẹ́ẹ̀ yẹn ni bàbá máa ń sharp sí. Bàbá wa ò dull, àní bàbá ọ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni, láwọn olórí rìndìnrìndì, láwọn olórí káṣí máa wò ó. Irú àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n máa ń sharp sí. Wọ́n ti get rich sí, wọ́n ti kàn lára, wọ́n dẹ̀ ti ṣàlàyé gbogbo bí Yorùbá nation ṣe ń lọ, gbogbo bí Yorùbá nation ṣe jẹ́. Ohun tí obìnrin yìí wá ṣe tó yani lẹ́nu ni pé kò deny pé òun ò ṣọmọ Yorùbá. Ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀, ọmọ orílẹ̀-èdè Yorùbá lèmi náà, ọmọ Yorùbá àtàtà ni mí. Ẹ má jẹ́ ń tàn yín, a jọ wà nínú nǹkan tá à ń fèsì ni. Ṣé ẹ mọ̀ pé pẹ̀lú bí àwọn bàbá wa ṣe lọ bá arábìnrin, ìròyìn ti kan àwọn Nigeria government lọ́wọ́. Ìròyìn ti kàn wọ́n lọ́wọ́ pé bàbá Professor Banji Akintoye ti kan arábìnrin lára. Kíá làwọn náà gbéra, àwọn Nigeria government gbéra. Ṣé ẹ mọ nǹkan tó ṣe fún? Ṣé ẹ mọ ọ́fà tó fún arábìnrin? Ṣé ẹ mọ ìlànà kan tó làálẹ̀? Ẹ má gbàgbé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ìgbà tí onítìrí náà
tó fòfin tó fi àwọn owó fi entice àwọn mídíà pé tó bá ti lè tẹ̀lé Dúpẹ́ Onítìrí owó tó máa fún ẹ 20 million ẹ ti máa wà nílẹ̀. Bẹ́ẹ̀ ṣe mọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó bá ti dórí fake promises wọn ò kéré nú ayé, wọ́n ní ẹ̀bùn irọ́, wọ́n ní ẹ̀bùn ká ṣe ìlérí ká má mú ṣẹ. Irú ẹ̀ náà ló tún gbé lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ìyá wa Kẹ́mi Badenoch tí wọ́n make empty promises lọ́tùn lósì, ṣùgbọ́n sí ìyàlẹ́nu pẹ̀lú gbogbo ìlérí tí wọ́n ṣe, arábìnrin wa Kẹ́mi Badenoch kò tiẹ̀ fún wọn létí ìgbọ́ débi pé ó fẹ́ fún wọn ní àyà ìgbàṣe. Àwọn tí ní ó kọjú wọn sí oòrùn alẹ́. Kódà tẹ́ bá ń gbọ́ tó máa ń sọ pé oṣì Ọlọ́run ò bójú mi jẹ́, ó bójú àwọn ìjọba Nàìjíríà, ó bójú wọn jẹ́ wòtòwòtò, ó fi fún wọn pé ẹ̀yin àníṣe ẹ wá mọ́ pabambarì. Kódà ọmọ Fúlàní ló tún gbégbèsè. Ṣé ẹ mọ̀ pé Shettima igbákejì ààrẹ bàbá Tinubu òun ló gbégbèsè, ló gbéra ló lọ bá arábìnrin náà tó kó gbogbo ẹ̀ lẹ̀ tó mú gbogbo ìlérí sílẹ̀ fárábìnrin. Ṣùgbọ́n arábìnrin yìí ó lè dànù ní o. Ó ní ṣé o fẹ́ gbọ́ bó kú ló kú sàn tó sọ kó máa lọ. Òun ò ní kankan ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ọmọ Yorùbá ni òun. Ní tó bá ti papọ̀ mọ́ Yorùbá nation lòun máa tẹ̀lé. Ohun tí gbogbo ọmọ Yorùbá àtòun bá ti dúró sí ibi tó bá tò sí lòun náà máa tò sí. Bó ṣe ba ojú igbákejì ààrẹ bó ṣe bàjẹ́ nìyẹn. Ṣé ẹ ti rí? Ẹ rí pé àwọn wèrè Fúlàní, ẹ rí pé ọtún ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè. Ṣé ẹ rí pé ọtún ti fẹ́ gbé ọwọ́ burúkú wọn yẹn? Lójú ẹsẹ̀ bí ìyá ṣe rí pé Shettima ti fẹ́ máa lọ́hùn fún jù bó ṣe yọ rẹ̀ kúrò ní under Nàìjíríà nìyẹn. Ó ní ṣùgbọ́n ọmọ Yorùbá ni òun dúró fún, tó túmọ̀ sí pé under Yorùbá nation ló wà. Ó wá jẹ́ kó wọ́n pé tásìkò bá tó bá tó àsìkò àti iṣu tí fùrọ̀ bá là ẹ wà mọ ibi tí mo jà fún. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation now no going back. Àkí bàbá Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá. Thank you bàbá wa Professor Banji Akintoye. Likewise you too. Mọ̀mí Kẹ́mi Badenoch. You are blessed. Bẹ́ẹ̀ ni you are going to rise to the highest office in that Britain under great conservative party. Bẹ́ẹ̀ ni o, nítorí pé oore ńlá lẹ̀ ṣe fún wa. Ẹ̀yin àmì bàbá mi bá mi share, ẹ like, ẹ follow, ẹ tẹ sójú ẹ jẹ́ yàwọn èèyàn pé Yorùbá nation ni o la fi ń sọ pé ó dàbọ̀.